ayé lọ kánrin kéṣe akéwùgbà gold ọmọ akéwùgbẹ̀rú mo wá rí wípé ọ̀pọ̀ èèyàn ló ń ṣe léèmọ̀ kí ló dé táwọn afáǹ gbéra wọn lọ kóòtù sanabi bẹ́ẹ̀ nìkan lọ kóòtù rí sanabi rẹ̀ nìkan rí sanabi bẹ́ẹ̀ nìkan jàrí ni mo wá rí pé alimariwu àdúgbò máa jahila ènìyàn ọmọ ẹjọ́ tàǹtí ọba mọ̀ nǹkan kan nípa ẹ̀ náà ni ọmọ ìyá mi tá a bá fẹ́ àlàáfíà fúnlẹ̀ Yorùbá tá a dẹ̀ fẹ́ àlàáfíà fẹ́sìn Islam a nídìí àti gbé àwọn ìgbésẹ̀ kan kí ni irú ìgbésẹ̀ náà ẹ lọ wò ó lápèjúwe nínú àkọsílẹ̀ tó jọ mọ́ àlọ́ wọ́n ní nígbà tí Ọlọ́run tó dá ẹnu tán ọba mi wá rí pé ahọ́n tó wà láàrin ẹnu yìí ó burú jù gẹ́gẹ́ bí tí Ànábì ti sọ fún wa sallallahu alaihi wasallam Ànábì sọ àwọn nǹkan iṣẹ́ olóore tá a ṣe tá a fi rí yọ́nú Ọlọ́run bíi àwẹ̀ gbígbà zaka yíyọ ìrun kíkí ìmọ̀lọ́run lọ́kan gbogbo ẹ̀ Ànábì wá bẹ̀rẹ̀ nípa ayé àdìsí yẹn Ànábì ní sẹ́wọ̀n lè tẹ́ sọ́nà ní tí ò ní jẹ́ kó ní ládàá gbogbo sẹ́rì wọ́n wá bí Ànábì léèrè wọ́n ní kíni kan náà Ànábì ní kó fa alẹ́ káàdà ahọ́n rẹ̀ máa sọ tí ó ti bẹ̀ jáde majority fìtínà tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ nílẹ̀ Yorùbá ẹnu ló fa ẹnu ní kì í ṣe pé mo target ẹnìkan àtọ́ wallahi lazim àmọ́ generally torí kì í ṣe mi àti ẹrú Ọlọ́run kan táwọn àgbàlagbà ń bá wa dá sí lọ́wọ́ kì í ṣe àwa nìkan ni àjọ ní issue kí ló dé tí kéèsì mùsùlùmí wá pọ̀ ní kóòtù pàápàá jùlọ kéèsì àwọn àfáà Ọlọ́run dá ahọ́n nínú àlọ́ kì í ṣàdísì kì í ṣe Qur'an ọba mi wá rí pé ahọ́n ló burú jù nínú gbogbo ara tí wọ́n bá bẹ̀rẹ̀ wípé kí ló korò jù nínú ẹran lára ẹ̀dá ahọ́n ni tí wọ́n bá bẹ̀rẹ̀ pé kí ló dùn jù lára ẹ̀dá ahọ́n ni ọba mi wá rí pé ahọ́n yìí burú ó wá jù sáàrin àpótí kan kìnìún burúkú kan ni Ọlọ́run wá jù sáàrin àpótí ó tó wá rí pé kìnìún yìí tún jáde ó wá mú irin ó kó yípo rẹ̀ àpótí tọ́lọ́run sọ sí yẹn ò ní ẹnu wa tá a fi ń sọ̀rọ̀ irin tá a kó yípo ẹ̀ kó má bàa mọ jáde máa lọ sọ̀sọ́kúsọ òun lè yín tá a tò sí. nínú tàlọ́ àlọ́ wọn lẹ́rú Ọlọ́run kan ló dáràn ọ̀fẹ́nu kọ wọn wá fẹ́ dájọ́ lé lórí wọn wá bi léèrè Ọlọ́run náà kọ ahọ́n yìí làdánwò òun ahọ́n ló kó bá òun kọ wọn wá bi ahọ́n léèrè nínú àlọ́ ìrí ahọ́n kí ló dé tó kó bá olówó rẹ ó lé mi náà kọ o àwọn irinṣẹ́ tí ń produce ọ̀rọ̀ àwọn ni wọ́n ń gbé wá èmi ń tì jáde ni tẹ́ ẹ bá fẹ́ mú ọ̀daràn ẹ lọ mú eyín òkè eyín ìsàlẹ̀ àjà ẹnu ọ̀fun ètè tí eyín ètè tí ahọ́n ó láwọn tí ẹ dáná nù kì í sóhun wọ́n bá lọ bá wọn wọ̀nyí kí ló dé tẹ́yìn náà kó olówó yín sí yọnu wọn làwọn akọ atẹ́gùn tí ń wá láti bí esophagus atẹ́gùn tí ń wá láti bí ọ̀fun òun ní tì jáde àwọn eyín nǹkan kan yẹn ni wọ́n ń pè ní awakọ̀ atẹ́gùn ló dáná wọ́n lọ bá atẹ́gùn kí ló dé tí wọ́n ṣe báyìí ó lè mí kọ́ kì í ṣe mí ta wá lẹni tó dáná ó ní brain ni o ó ní gbogbo tóun ṣe yìí òun ò lè dá ṣe tí brain ò bá control òun wọ́n bá lọ bá brain ìrẹ́ brain kí ló dé tó kó olówó ẹ̀ sí yọnu ó ní bẹ́ẹ̀ ni ta ló sọ pé òun brain lòún dáná olówó òun tí òun bí ó ṣe control òun lọ dáná bí mọ́tò bá gbàyàn ẹ̀ lè mú mọ́tò pé mọ́tò lọ dáná ẹni ọ̀wà ni ẹnìkan ní control ọpọlọ bẹ́ẹ̀ dá ọba ti lè rí ọpọlọ rẹ̀ control ìsọkúsọ ni ọmọ jáde lẹ́nu ẹ̀ alam najalahu aynayn wa lisanan wa shafatayn wa hadaynahu najdayn ọlọ́ni alam najalahu aynayn sẹ́mi ò fún ẹ láhán sẹ́mi ò fún ẹ létí sẹ́mi ò fún ẹ létí méjì wa hadaynahu najdayn èmi Ọlọ́run wá fún ẹ ní ọ̀nà méjì tó lè gbà ọ̀rọ̀ rẹ tó lè sọ ni ọ̀rọ̀ ní yọ obì nínú àpò ọ̀rọ̀ náà ní yọ idà nínú akọ àwa tá a jẹ́ mùsùlùmí ilẹ̀ Yorùbá àwa àyàsọ ẹnu wa báyìí ká má sọ ìsìlámù lẹ́nu kò sẹ́ni tí wọ́n bú bàbá ẹ̀ tí a dákẹ́ kò sẹ́ni tí wọ́n bú ìran ẹ̀ tí a dákẹ́ ọ̀nà mẹ́ta lànàbì fi fèsì ọ̀rọ̀ sallallahu alaihi wasallam àwọn kan bẹ tí wọ́n bú ànàbì nígbà ayé ẹ̀ ànàbì rí pé nànà títí làwọn ilé ọ̀dà wọn nù àmọ́ Ọlọ́run bá fèsì irú ẹ̀ làwọn tí wọ́n sọ wípé innahu lamajnun lọ́nà wa dá wọn lóhùn pé ma anta bi ni'mati rabbika bi majnun ànàbì ìdẹ̀ra Ọlọ́run sọ ẹ̀ ti wèrè àtàwọn míì tí Kùránì bá dá àwọn kan bẹ tó jẹ́ wípé ìran ànàbì ni wọ́n bú tí wọ́n bá bú ànàbì kì í dùn tó nǹkan ọmọ Ọlọ́run ó fèsì àmẹ́ni tó bú ìran rẹ̀ Káàbù àbíbù jẹ́ bùnú Zuhair bùnú Abu Sulma tó bú ìran ànábì ó bú ìran rẹ̀ tìrantìran ìdájọ́ tí wọn ò retí ni wọ́n gbélé lórí ìwọ lọ yẹ̀yẹ́ ìran ànábì tó báyìí ìgbàlẹ̀ wá fún mọ́ lọ́tọ̀ lọ́sí ní ìdájọ́ tó burú kọjá ọ̀rọ̀ kọ́jú ọ yẹ̀yẹ́ ìran ànábì tó báyìí ìran ànábì lọ́fẹ́ ni yẹ̀yẹ́ tó báyìí ó ti yí àwọn àfáà bí mo ṣe wù yẹn mo fi sàpẹ́lẹ̀ Islam ló yẹ̀yẹ́ ànábì tó báyìí ìgbà tilẹ̀ fún mọ́ tí ò rí bí rìn sí mọ́ ní gbogbo ayé tó mọ̀ pé gbogbo mùsùlùmí ni wọ́n ní o ló wá bá ànábì ọlọ́ba Abubakar ló mú lẹ́yìn lálẹ́ wá bá ànábì òun ló bí orin umbitu anna rasulallahi wadani wal afu inda rasulillahi ma'mulu wal afu inda rasulillahi ma'mulu wal afu inda rasulillahi ma'mulu ó làwọn èèyàn ti sọ fún mi ànábì ti sàjẹ́ ìyàwó kì í ṣe nǹkan rẹ ní kẹ́ máa fẹnu ba ìran àwọn èèyàn jẹ́ kì í ṣe nǹkan rẹ ní tẹ́ ẹ bá bú ẹyọ ẹnìkan nínú tó burú jù ní kẹ́ bú odidi ìlú kò sí wàá fà tó lè jẹ́ gbogbo olú yọ̀ọ̀dà olú tàbí kò bú ọba àlú kan bó ṣe lè wù kọ́ bá yẹn ọmọ níyì tó yọ láwọn aráàlú tí wọ́n gbára ta pé ọba àlú wa ni símbọ̀lù wa ká tó wá sọ ẹni tó bú odidi ìran èèyàn wọ́n bú ìran ànábì fight back umbitu anna rasulallahi wadani wal afu inda rasulillahi ma'mulu wal
والعفو عند رسول الله معمول أهلا ذاك الذي أعطانا فلة القرآن في مواعظ وتفصيل àtàwọn orin ilé orin yẹn tó pọ̀ tó fi ń tọrọ àforíjì ó kí ànábì lókì tó lè múnú ẹ̀dùn ọwọ́ àkìrán ànábì tó dá àtàstẹ́ẹ̀nì ìbú tó kúrò ànábì inú ànábì tó ànábì ṣàdúrà fún kódà ọwọ́ àlákọsílẹ̀ pé òun làkọ́kọ́ ẹni tá ànábì bọ́ àbáyà ti ń bẹ lára rẹ̀ ní táìmù tí ń tọrọ àforíjì lọ́wọ́ tá ànábì dẹ̀ bọ́ lé lórí pé mo foríjì ẹ̀ mo tún kẹ́ ọ̀rọ̀ ní yọ òbí lápò tá a bá ń sọ wípé ẹ̀yin afárá mùsùlùmí ẹ̀yin tẹ́ wọlé sórí internet ẹ bá mi share at least 10 times ọba mi ọ̀dà orí bòyìn ẹ bá mi fún lecture yìí jáde oore Ọlọ́run ní gbogbo ààyè yóò máa wá yín kiri ẹ bá mi comment ẹ bá mi like ẹ bá mi follow page tá a bá ń sọ pé ẹ̀yin afá ẹ máa ń ṣe sùúrù ọ̀rọ̀ kóòtù ti jẹ́ àwọn èèyàn tó pọ̀ tí wọ́n tó gbéra wọn lọ kóòtù tí nǹkan yìí ò bá stop ìyẹn bẹ́tà ju kama pàdé ara wọn títí kama bára wọn fà lọ ìyẹn bẹ́tà ju kẹ́nìkan ó gún kó náà ó dá padà ìyẹn bẹ́tà ní gbogbo ọ̀nà tó gbà bófin mu nìyẹn èyí tó jẹ́ ìrètí tálíkà tó ga jù òun nílé ẹjọ́ tá a bá fẹ́ máa gbúrò àwọn ẹlẹ́sìn Islam nílé ẹjọ́ kí ló dé tí ẹ̀sìn káwọ́ lára ju ànábì lọ ìwọ ń bú ẹ̀sìn ẹlẹ́sìn òun búlé onílé òun bú ọ̀nà ọlọ́nà gbogbo fámìlì ẹnìkan lọ tọwọ́ bọ̀ gbèsè ayé wọn ọwọ́ ni wọn nígbé ẹ lọ kóòtù ọ̀rọ̀ yín dà gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ní gọ́tà kan omi ọ̀rọ̀ náà lọ tómi ò bá rọ̀ náà lọ ìdọ̀tí ibẹ̀ lẹ́kọ̀ọ́ kúrò ẹni tí bá ń complain kan complain lásán tí nǹkan yẹn ò bá dúró àwa ti stop tọ̀dọ̀ wa o àwọn mi ò tún gbé tí wọ́n ti dé gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá kí ló dé tí nǹkan yẹn common láàrin Christianity ẹ mú jáde wòlíì pásítọ̀ kan tó yẹ̀yẹ́ wòlíì ẹgbẹ́ rẹ̀ dé level táwọn apá kan àwọn mùsùlùmí tí wọ́n fi ń yẹ̀yẹ́ ara wọn ẹ mú jáde ta ló ń tàn ìbò ní gbé àwọn tí wọ́n sọ tí ò tó bẹ́ẹ̀ àwọn náà gbéra wọn dé kóòtù ní Christianity ẹ mú jáde nínú àwọn traditionalist nínú àwọn oníṣẹ̀ṣe ẹni tó jẹ́ pé èébù ìran oníran ní bú ilé onílé lọ́tọ̀ wọ́bọ̀ tí àwọn ẹgbẹ́ rẹ̀ wàá gbé lọ ẹ mú jáde tó bú ìran oníran tí wọ́n jọ jẹ́ ẹgbẹ́ aláwo kan náà tó yẹ̀yẹ́ ìran ẹ̀ tó náà wàá gbà yìí pé àwọn ọ̀run mi là kọ́ ń pé kó wọn jà ìran wa identity wa وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم إن الله عليم خبير النبي من كان يؤمن بالله وباليوم الآخر فليقل خيرا أو ليصمت ẹni yòówù tó bá gba Ọlọ́run ọba gbọ́ tó gba ọjọ́ kẹ́yìn gbọ́ or transit ẹ̀ tí ó bá jáde lẹ́nu ẹ̀ he should always utter good things if not let him keep mute tó bá ti mọ̀ pé kò sí tí ó jáde lẹ́nu àfọ̀rọ̀bù keep mute gbẹnu dákẹ́. Nobody has monopoly of thuggery. Nobody has monopoly of madness. Nobody has monopoly of cyberbullying. Every action, ló máa ní reaction tó máa follow ẹ̀. Tá a bá fẹ́ kó ṣẹlẹ̀ mọ́ ẹgbẹ́ kálukú náà dúró lórí ọwọ́ ẹ̀. A lè call attention ara wa pé lágbájá tó ń ṣe yóò dá o. Láyẹyẹ nítorí yẹn constructive criticism. Òun ni gbèsè àkọ́kọ́ tá a gbọ́dọ̀ gbé. Tá a bá fi àlàáfíà láàrin ẹ̀sìn. Kì í ṣe kó fẹ́ correct mi nísìn kó wá jáde tàbí ó fẹ́ correct afá kan. Ọ̀pọ̀ ọmọ wípé ordinary comment yẹn máa ń comment sábẹ́ fídíò. Ó ti rẹ̀ ẹnìkan lẹ́wọ̀n nílẹ̀ Yorùbá yìí. Ordinary comment wọn pariwo kíní yẹn nítorí ẹni yẹn náà pariwo ẹta wọn bẹ̀bẹ̀ ló fi jáde lẹ́wọ̀n ọ̀tọ̀ lẹni tí ń ṣe program òun dẹ̀ gbé orúkọ ó dẹ̀ kọ síbẹ̀ ó dẹ̀ bàjẹ́ wọ́n dẹ̀ screenshot ẹ̀ wọ́n dẹ̀ gbé lọ ilé ẹjọ́ ó ń tàn wọ́n ti bọ́ bẹ́ẹ̀ ti sìn kí ló dé sáwa nìkan ní àwa mùsùlùmí ẹni tó bá mọ èébú eléèbú tó mọ ìgbésí ayé onígbésí ayé tọwọ́ bọ̀ tó mọ rọ́pa mẹ́ni ẹlẹ́ni tó bá fi mú dání kí ló wà bẹ́ẹ̀ Kùránì wà látàkùn bí ìmọ̀ràn afẹ́ta fi dín bẹ́ẹ̀ bá mú onísìnàkùnrin onísìnàbìnrin ẹ̀ mọ́sàánú ẹ̀ lò dájọ́ àmọ́ tó bá ti kan kinní kan ẹ̀yin afá tún gbé dé o kí ló dé tẹ́ sọ̀rọ̀ nígbà tí àwọn èèyàn ń búra wọn ẹ̀ ní rí wọn nígbà yẹn pé lágbájá ń bè bú lágbájá ń ba ayé lágbájá jẹ́ ọ̀kan náà yóò ní jáde tẹ́nìkan bá wá gbé gbèsè lẹ́mọ̀ á pé sójú pé ẹ bú lọ ni jẹ́ ká bú ẹni ìdajì tí ẹ bú ń tọ̀ kó fìlì ẹ̀ wò ọ̀rọ̀ tó bá burú tó bá jáde lẹ́nu ọ̀rọ̀ tó dáa ló máa ń tún ṣe ẹ wò ó lápèjúwe ní àrùn ìfàtẹ́ yìí nǹkan mẹ́rin tá a lè ṣe tí àlàáfíà fi padà sílẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ ti wọlé sórí íńtánẹ́ẹ̀tì ẹ má kàárẹ̀ ẹ bá mi tún sí àsì bó ṣe 5 times ẹ bá mi fọ́n ká ọba mi ọ̀dà orí bò yìí ní àrùn ìfàtẹ́ yìí àwọn tí wọ́n tẹ̀lé ànábì láti ìlú Medina wọ́n jẹ́ 40,000 àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n tẹ̀lé ànábì Ansar bẹ nínú wọn Muhajirun bẹ nínú wọn wọ́n tẹ̀lé ànábì wọ̀lú bàbá rẹ̀ Zaad òun ló gbé àsíá dání Zaad ló wá pàdé Abu Sufyan ló wá ń sọ fún un pé ṣé torí pé ànábì fẹ́ wọ̀lú ni ní gbogbo yín wá ya lọ́tún lọ́sì láwa rí mú mímọ́ ó wá dá lóhùn ó ní adal yawmal malhama ọjọ́ òní ọjọ́ tí ó burú gbá fẹ́yìn ọ̀tá ànábì ọjọ́ ìní lájà gbogbo nǹkan kíkan tẹ̀sán mara kaba já kaba sí o ajá ọ̀nà ìran kùnà sí ajá kù lára kaba ni. Falamma marra Rasulullahi bi Abi Sufyan. nígbà náà bí wàá kọjá níbi Abi Sufyan wà tóun ti ń pè pé yawmal malhama ọjọ́ ẹ̀jẹ̀ tẹ́jọ́ ọ̀sán bàlá ṣé n ta ànábì gbé wá ni ànábì fẹ́ pa wá ó fẹ́ pa gbogbo wa ń ìwọ tó gbé àsíá dání ó sọ pé ọjọ́ tẹ́jẹ̀ ọmọ sàn bàlá lọ́jọ́ ìní ṣé tí Muhammad fẹ́ fi wá sẹ́nu ọwọ́ ayé ànábì tànábì bọ̀. ó ní rí ànábì sọ orí nǹkan tí Sáàdù gbọ́dọ̀ bá yà orí nǹkan tó fẹ́ nu ara ẹ̀ wí ni. ó wá sọ ti Sáàdù wípé ọjọ́ òní ọjọ́ tẹ́jẹ̀ ẹ̀yìn ọ̀tá ànábì ọ̀sán bàlá. ànábì ní kadaba Sáàdù òkúra ní Sáàdù ìrọ́lọ́pàá ní tí mo wí kọ́ ló wí àmọ́ ọ̀dà yóò ọjọ́ ìní yawmul marhama ọjọ́ àánú lọ́jọ́ òní marhama ọjọ́ àforíjì lọ́jọ́ ìní gbogbo ẹni ọ̀pánú àwọn ọjọ́ mi àforíjì ẹni ọgbàyàwó ọjọ́ mi àforíjì
ẹni ọgbà lé àwọn ìjọ mi gbà wọn lé wa jáde á ṣàforíjì fún yàwó mọ̀mọ́ rẹ̀ hàn ọjọ́ àánú lọ́jọ́ yìí ni ọjọ́ àpọ́nlé lọ́jọ́ yìí ni ọjọ́ tá a lọ daṣọ àpọ́nlé bo Káàbà òun lọ́jọ́ yìí ni ọjọ́ àgbéga fún ìran Kùráìṣì òun lọ́jọ́ yìí ni. Sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ yẹn mú ara Abu Sufyan wálẹ̀ ó wá kéde fún gbogbo àwọn tí wọ́n di ọjọ́ tá ànábì pé ẹ má dá wàhálà sílẹ̀ o àánú lànábì bá wá o ẹni tó sọ̀rọ̀ ló sọ ní tí kì í sára ẹ̀ ibẹ̀ lára wọn ti ń balẹ̀ bọ̀ kí wọ́n tó wá dàbà ànábì lára Káàbà ànábì tó wá sọ̀kan níjọ́ náà lọ́hùn láti fi hàn pé àánú lòún bá wá ó wá bẹ̀rẹ̀ sí ní dárúkọ gbogbo àwọn ọ̀tá ẹ̀ tó le jù man dakhala dara Abi Sufyan fa huwa aminun Abi Sufyan tó jẹ́ ọ̀tá mi tó le jù lẹ́ni ẹni tó bá sẹ̀mí tó bá lè sá wọlé ẹ̀ mo foríjì láyàtọ̀ ọ̀tá tí ànábì àti ọ̀rẹ́ ànábì wa ní tọ́ ọba ti sá wọlé ọ̀tá mi ó ti dẹni àforíjì ẹ wo ọ̀rọ̀ tí Sáàdù sọ tó fẹ́ dá wàhálà sílẹ̀ ẹ wo ọ̀rọ̀ rí tá ànábì sọ tó fi tún ṣe ìfàsílì zanaka. lẹ́ẹ̀dẹ̀kúlà fàtúbùtàlà ìnàlìbàlà muwakàlù bìlìmọ̀tìkì ìnàlìbàlà muwakàlù bìlìmọ̀tìkì. àfààní ìfàsílì zanaka mo fọba tó ní ẹbẹ dákun sọ ahọ́n rẹ. lẹ́ẹ̀dẹ̀kúlà fàtúbùtàlà. kí n ṣe gbogbo èèyàn ló lè ṣàforíjì o sọ̀ntì àtẹnu rẹ̀ jáde fatubutala kọ́ ọmọ bá kàdánwò kọ́ ọmọ bá sórí burúkú. ìnàlìbàlà muwakàlù bìlìmọ̀tìkì ìnàlìbàlà muwakàlù bìlìmọ̀tìkì. nítorí pé ọ̀gá gbogbo àdánwò Major General Fitina tí ò ní parẹ́ inú ayé yẹn orí ahọ́n là kó sí. ẹnìkan lọ bá Aristotle that great philosopher tí gbogbo ayé mọ̀ ọwọ́ àròjọ ẹnìkan fún níta ìdá Aristotle wá sọ fún onígbà adìyẹ kó o tó sọ̀rọ̀ yẹn délẹ̀ wọ́n ti sọ tán adìyẹ yìí mo lọlé tó bá mú lọlé máa tuyẹ ìdànù lójú ọ̀nà máa tu lọ bó títí tó fi délé tó bá dijọ́ kejì máa mú adìyẹ yẹn padà bọ̀ wá bá mi tàbí tó bá ti rọ̀lẹ́ mọ́ bá adìyẹ yẹn bọ̀ ló bá lọlé ó bá padà nírọ̀lẹ́ ó ní mo ti dé ọmọ adìyẹ dání gbogbo ìyá rẹ̀ ló ti tú tán ó wá bi léèrè ó láwọn ìyá adìyẹ tí mo ní kó sàbọ̀ lójú ọ̀nà tó bá ń padà bọ̀dà ọlátẹ́kùn ti gbé gbogbo ẹ̀ lọ́mì ìlérí sa ó lẹ́kọ̀ọ́ tó mo fẹ́ kọ́ ẹni ọ̀rọ̀ bú tó bá sọ nípa èèyàn etí tó ti gbá lọ kì í dábọ̀ kì í jẹ́ kápọ̀ mẹ́ni lónìí. ìfẹsìlì sẹ́nẹ́kà. wọ́n ti tó bá mú ẹ tó lè rí iye ẹdìyẹ sà ó lè rí aburú tó bá sọ ń pa ẹnìkan ẹlòmíì ti gbọ́ lọ tí ò lè padà mọ́ tó jẹ́ pé ní òfin wà sẹ́ni yẹn títí ayé. lẹ́dàkúlà fàtúbùtàlà ìnàlìbàlà muwakàlù bìlìmọ̀tìkì ìnàlìbàlà muwakàlù bìlìmọ̀tìkì. tá a bá fẹ́ àlàáfíà nílẹ̀ Yorùbá ẹja dáta saran fasaran kasaran yeye kó yeye aran jẹ ẹ̀yin tẹ́ bá parí ìjà ẹ là òdodo ẹ láyà òdodo bíi ti bàbá wa Ìmáàmù Àgbà Ìbàdàn wọ́n sọ òdodo lánàá tí mo gbọ́ pé pẹ̀lú ọjọ́ orí ni bàbá sì tún ya òdodo balẹ̀ báyìí ẹni tí wọ́n sẹ̀gàn ara yọ balẹ̀ pé kí ló tó kù tí mo fẹ́ àmọ́ ẹ̀yin méjèèjì ẹ má jàmọ́ ẹ má lọlé ìjà ò lè tán ẹjẹ́ lẹ́bi ọ̀hún lẹ̀bi ẹjẹ́ kálá yọ̀ máa re kó kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n bá parí ẹ̀ wọ́n parí ẹ̀ tí wọ́n bá dẹ̀ ní parí ẹ̀ wọ́n mọ̀ pé òdodo ti jáde ẹ wá rí tá a bá fẹ́ àlàáfíà nílẹ̀ Yorùbá ìgbésẹ̀ kejì tá ńlá ti gbé àfààní àárọ̀ tátàrọ̀ máa ti wà mí ìtújàmúrì wáyé síkú ayẹkú nàlá àdìrọ̀mù àárọ̀. àárọ̀ tátàrọ̀ máa ti wà mí ìtújàmúrì. àfààní mo rí ògùn náà wà lókè eérú kọ́fà rẹ̀ pẹtrólù ń súnmọ́ bọ́ọ̀bù gan súnmọ́ gbogbo tí múná jò ní súnmọ́ ògùn náà tó fi náà sójú wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn onílàákàyè wọ́n gbé bọ́ọ̀bù ní súnmọ́ náà yìí wà láti dé àwọn tí ò nílàákàyè wọ́n ní kí ni eérú lásán ni ìdálàmú yóò ti fi ya òkàlà òkà omi. yakulu wakuda juda tó. ìdálàmú yóò ti fi ya òkàlà òkà omi tí àwọn onílàákàyè tí wọn bá tètè lè rí jẹ́njà tí bẹ́ẹ̀ bí ti ń ṣẹlẹ̀ yìí ó pọ́sibù kó jẹ́ pé tí náà yẹn bá lọ dò ó kó jẹ́ pé egungun orí ènìyàn ni wọ́n fi máa kó náà tó fẹ́ jù yìí tí wọn bá tètè paná tí ń bẹ́ ń lẹ̀ yìí fàkúlìtù mi náà tàn án jóbi láyé ta sàn rí. àìkọ́ dúnni ò máa yàtú àmúniyàmú àìkọ́ dúnni ò máa yàtú àmúniyàmú. àfààní mo wá sọ tiyanu kò só nílà ákáì nílẹ̀ Yorùbá mọ́ ni tí kò sáwọn àgbàlagbà tí wọ́n lè ṣe páyà nílẹ̀ Yorùbá mọ́ ni kò sáwọn tí wọ́n lè mú àwọn èèyàn dúró pé dáńtó sọ yẹn dúró tí ó sì dákẹ́ sí òsì mọ́lẹ̀ Yorùbá ni wọ́n wà tẹ́lẹ̀ àwa lálé wọn wọlé tá a bá fẹ́ àlàáfíà àfi ká dá ọ̀nà padà àpẹẹlẹ tá a gbà kúrò lára àwọn àgbàlagbà àtàwọn ọba ayé ká dá àpẹẹlẹ yẹn padà àwọn tí wọ́n parí ìjà àti yẹ̀yẹ́ gbogbo wọn ní ò jẹ́ ká ní control mọ́ gbogbo àwọn bàbá gbogbo wọn láti kásọ àpẹẹlẹ kúrò lára wọn bàbá Mudiru Markaz àfikọ́kù lọ́wọ́ wàrà á Ọlọ́run ló dá àpẹẹlẹ yẹn padà times 100 bó ṣe wà tẹ́lẹ̀ tọ́lọ́ lọ́mọ pé bàbá yóò ṣàbùsí bàbá Muyideen Ajani bá lò sáárà àpẹẹlẹ yẹn dá padà tí wọ́n fi lọ ìjàhádù tiwa Yorùbá Land Council for Islamic Preachers adá àpẹẹlẹ yẹn padà pẹ̀lú fífi wọn ṣe sultan wa ìsìn kan tó lọ èyí tí wọ́n jù mọ́ ìmáàmù wa lọ́fà sí wọ́n dá àpẹẹlẹ yẹn padà èyí tí wọ́n jù mọ́ ìmáàmù lọ́rin sáàtìrì àpẹẹlẹ yẹn dá padà sọ́ọ̀rì yàtọ̀ sí pé kápẹẹlẹ yẹn padà èyí tí wọ́n jù sí fámìlì Amirul Jais sáàtìrì àpẹẹlẹ yẹn dá padà sá èyí tí wọ́n jù sí gbogbo àwọn afa ńláńlá àwọn tí wọ́n pe àwa mùsùlùmí pé ẹ̀yin ọmọdé yẹn dákẹ́ gbogbo wọn láti wọlé àwọn lákọ́kọ́ ká sọ àpẹẹlẹ kúrò lára wọn ọ̀rọ̀ yẹn dà gẹ́gẹ́ bí ìgbà tí sójà bá fẹ́ wọ̀lú kan innal muluka idha dakalu qaryatan afsaduha wa ja'alu àwọn tí wọ́n ga jù nínú ìlú yẹn ni wọ́n kọ́kọ́ wọ́ wálẹ̀ tí wọ́n bá fẹ́ bàlú kan jẹ́ tí wọ́n fẹ́ kógun jàlú kan gbogbo ẹni tó ga nínú ìlú ni wọ́n kọ́kọ́ fà wálẹ̀ tí wọ́n bá ti fà wọ́n wálẹ̀ kò sẹ́ni tí ó ṣe kó tó ń bẹ̀ mọ́
n tó ṣẹlẹ̀ sí wa gan nìyẹn nílẹ̀ Yorùbá láàrin àwa mùsùlùmí gbogbo àfáà tí ó ṣe páyà láti wọlé gbogbo ọba tí ó ṣe ha kílẹ̀ ń dánwò gbogbo wọn láti yẹ̀yẹ́ ọba ò lè pẹ́ nìkan mọ́ pé ẹ bá ń pe lágbájá wa ní àpọ́nlé tí ń bẹ lára àwọn ọba gbogbo àwọn àgbàlagbà nínú Islam àwọn ẹlẹ́sìn Christianity wọn ò yẹ̀yẹ́ àgbàlagbà tó tiwọn tó ti wà o àwọn kọ̀ọ̀kan náà wà o àwọn oní traditionalist àwọn ò tiẹ̀ fọwọ́ kàn wọn bàbá tiwọn ọ̀rọ̀ yẹn wá dà gẹ́gẹ́ bí ìtàn inú aláwìyé ayé jọ́n tó di orin tán máa ń kọ pé ìyá ìyá fokùn wálẹ̀ o àlùjànjàn kíjan gbogbo ayé ló pa yèyé ẹ̀ jẹ́ àlùjànjàn ajágbé tiẹ̀ ó rọ̀ ọ̀run àlùjànjàn kíjan gbogbo àwọn ẹranko ní ọ̀sẹ̀ pàdé wọn làwọn àgbàlagbà tí wọn ti darúgbó nílùú àwọn ni wọn já wọn gbádùn wọn já wọn ọjà ayé bá wọn ṣe fẹ́ kó kálukú ọlọpàá yá àti bàbẹ àwọn ọ̀fẹ́ rí àgbàlagbà kan mọ́ nílùú ní abá kó kálukú bá pa tiẹ̀ nínú ìtàn àlọ́ ajá ló gbé màmá tiẹ̀ tó lọ gbé pamọ́ síbi kan nínú àlọ́ wọn ló lọ gbé pamọ́ sókè sánmọ̀ ìgbà tó wá yá ọba tó wá jẹ ó wá fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ọba wa ni tẹ́ ẹ bá fẹ́ kó wọn jẹ ìlú yẹn rún tọ́wọ́ bá yẹn ti mọ̀ yí pé wọn ló lórí mọ́ wọn lágbà nílé mọ́ gbogbo àgbà ni wọn ti finish ọwọ́ ni mo fún yín ní ọjọ́ 7 gbogbo ẹ̀yin ọ̀dọ́ ni gbogbo yín ló wọ́n pa ẹ lọ mú kìnìún ààyè wá fóun tẹ́ ẹ bá wá mú kìnìún yẹn wá ẹ ti lọ pa ìkookò okùn ìkookò awọ ìkookò lẹ́ẹ̀fi ṣe okùn tẹ́ẹ̀dẹ̀ mọ́ kìnìún lọ́rùn láàyè ẹ máa wá mú bọ̀ wá bá mi láàfin láàyè bẹ́ẹ̀ bá ti ṣe yẹn kò sí jà mọ́ ní gbogbo ọ̀dọ́ bá kó nù bànújẹ́ ọjọ́ kìíní ọjọ́ kejì ìgbó tíjọ́ kẹfà eléyìí tó lágbà nílé tí ọ̀yẹ̀yẹ́ àgbà rẹ̀ tí ó pa àgbà rẹ̀ ọba lọ bá àgbà ntọ́sẹ̀lẹ̀ ní kí láṣe màmá ẹ̀ bá sọ fún pé nǹkan kan péré ló ṣe lọ́ọ́ sọ fún ọba pé eléyìí táwọn ọ̀ràn bàbá rẹ̀ irú kìnìún tí wọ́n ti mú bẹ́ẹ̀ wárí láàyè tí wọ́n dẹ̀ fi okùn awọ ìkookò rán okùn tí wọ́n fi mú wọ̀lú kó jẹ́ kẹ́ rírú ẹ̀ bẹ́ẹ̀ bá ti rírú ẹ̀ ọwọ́ ọjọ́ kan tó kọ inú mu wa ló bá lọ sọ fọba bẹ́ẹ̀ gbogbo ọ̀dọ́ tẹ̀lé nígbà tó lóun ti ní solution lọ́wọ́ ọba bá dorí kodò ọba níta ló sọ̀rọ̀ yẹn ó lóun sọ ó náà pàgbálẹ̀ yín ọlágbàlẹ̀ ọmọ tó bá lágbàlẹ̀ ló lè sọ̀rọ̀ eléyìí kì í ṣe wù yín ìwọ pàgbálẹ̀ rẹ̀ jẹ́wọ́ ó ní lóòótọ́ ni wọn pàyà ó ní hàn á jẹ́ pé wọ́n tó pàyà rẹ̀ láfi sọ̀tàn ọba nítorí wí òun palówe fún yín ni àgbàlagbà ló lè understand tó ń sọ nílẹ̀ Yorùbá sáwòtí gbogbo àwọn àgbàlagbà àfa wa èwo ló lápẹ̀lẹ́ lọ́wọ́ wa mọ́ èmi kúnnú wọn gan tá à ń sọ pé inú náà ní lọ tàràrà inú náà ní lọ tàràrà àwọn tí wọ́n ṣe mùsùlùmí wá rí pé aṣọ àpẹẹlẹ ti ká kúò lára ìsìláàmù lẹ̀ Yorùbá àwọn náà wá bẹ̀rẹ̀ sí ní kó bò wá right and left ọkẹ́ ni tí ó gbà wálẹ̀ nígbà bàbá Muyideen Bello ń bẹ láyé ẹnìkan lè ṣe tí ó tako Islam kí wọn ó pe president torí ó wà lẹ́kọ̀ọ́ mẹ́ta lọ àmọ́ gbà tí wọ́n àwọn náà sínú awọ òǹkàlùkù jòkó jẹ́ tá a bá fẹ́ kí àlàáfíà ó jọba àwa mùsùlùmí pàápàá jùlọ àwa afá kéékèèké yìí á kọ́kọ́ dá àpẹẹlẹ padà sára àwọn bàbá yìí á dá àpẹẹlẹ padà fáwọn ọba ayẹyẹ àwọn ọba débi pé kò sí ta á gbàgbọ́ wípé ọba kéré ọba jẹ́ mùsùlùmí kò jẹ́ mùsùlùmí tó bá ti jọba àgbẹ̀ ọba ló bá jẹ́ ìmáàmù àgbà Mẹ́kà tèmi Imam Sudais tó jẹ́ pé òní president Haramain àti Mẹ́kà àti Medina gbogbo mọ́sálásí ti bẹ́ẹ̀ mẹ́tọ̀ gàdú lágbàáyé kò tó bẹ́ẹ̀ kó bọ́ ọba Mẹ́kà gbogbo ẹnu mo fi wí kò tó bẹ́ẹ̀ yọ jẹyàn rẹ̀ ń sùn ẹ gbúrò ní Mẹ́kà ni pé wọ́n máa arrest ìmáàmù lórí mímbàrí níbi títí ń ṣe kútùbà lọ́wọ́ yọ parí kútùbà báyìí yọ fẹ́ bọ́ọ̀lẹ̀ báyìí wọn kò kí ní sí lọ́wọ́ ní nso oníkèsì tọ́jẹ̀ torí pé yẹ̀yẹ́ ìjọba àwọn lọ́dọ̀ tí wọ́n bì àwọn ọba yìí ò nítumọ̀ wọ́n sì lọ́jọ́ tí wọ́n wúlò fún wa o gbogbo ìlú tí wọ́n pè ní Central Mosque ní ti ń jẹ́ chief imam ṣe gbọ́ chief pastor nílẹ̀ Yorùbá ni ó ní tó bá dé kò sí chief imam ní gbogbo àgbáyé ilẹ̀ Yorùbá ni wọ́n ti create ẹ̀ kí ló bá dé wọ́n jọyìn oyè imam mọ́ àwọn ọba pé ọ̀kan lára àwọn oyè ọba tó bá yàn nílẹ̀ ńlọ́fà chief imam àfi ká dá àpọ́nlé yẹn padà tá a bá fẹ́ rí solution ká lè ní ẹni tí ó lè jágbe mọ́ wa pé ó tó ń bẹ̀rù ẹgbẹ́ gbogbo wọn wá wọn fẹ́ gbọ́n tó ṣẹlẹ̀ ní abá nìkan pé ẹlòmíì wà nù wa yóò ní kíni sẹ́yìn ẹjẹ́ mùsùlùmí ni kèfèrí nífa mí lọ́wọ́ kò sí kankan tí ó fi mi ṣe kódà kakú sórí ẹ̀ àwọn àlìjẹ́ náà tá ló sọ bẹ́ẹ̀ fún tọwọ́ mẹ́láìkà bá tẹ̀ ọ́ ìlúkulù wọn lù ọwọ́ náà níbi tó fi agídí inú ba ìsìlámù jẹ́dé ní tẹ́ tó bẹ́ẹ̀ kẹ́ dáwò nílẹ̀ Lárúbáwá èyí fásílì ìsáná kan. lẹ́tàkùnà fàtòkùtàlá iná libala muwakalo bèlè máa tẹ́kẹ̀ iná libala muwakalo bèlè máa tẹ́kẹ̀. iná lé akabira yakumuna alaliwaro. wàhálà lè akábìrì takumu lamọ. àwọn afa. wàhálà lè akábìrì yakumule lamọ. bíjà bá ṣẹlẹ̀ láàrin ìlú láàrin àwọn àgbàlagbà tíjà bá ṣẹlẹ̀ àwọn afa ni wọ́n pè pé ẹ wá fi ọ̀rọ̀ Ọlọ́run ẹ wá bá fi yanjú ọ̀rọ̀. iná lè akábìrì yakumule. àwọn ọjọ́ tíjà bá ṣẹlẹ̀ láàrin àwọn àgbàlagbà àwọn afa ni wọ́n yanjú ẹ̀ àwọn àgbàlagbà yìí ni wọ́n ń dájọ́ lórí gbogbo ayé. ìran Yorùbá ìran aládé ni wá bí London bá ń pariwo pé United Kingdom ọba tí ń bẹ nílùú wọn ni wọ́n fi ń pariwo United Kingdom ní Jordan ilẹ̀ Lárúbáwá ni wọ́n bá yàn fi ọba wọn ṣeré ẹ lọ sí Morocco ilẹ̀ Lárúbáwá ni wọ́n bá yàn fi ọba wọn ṣeré ẹ lọ sí Kuwait ilẹ̀ Lárúbáwá ni wọ́n bá yàn fi ọba wọn ṣeré ẹ lọ sí Iran ẹ lọ sí Iraq káti ẹ sọ pé Iran àwọn tí ń lo imam gẹ́gẹ́ bí president ẹ wá lọ Saudi Arabia wọ́n bá yàn fọba wọn ṣeré o wọ́n wá bá yàn fi àgbàlagbà wọn ṣeré àmọ́ wa ti mẹ̀sìn ju Lárúbáwá lọ amẹ̀sìn jàwọn tá a gbẹ̀sìn lọ́dọ̀ wọn lọ gbogbo tiwa ló le kan ìnálẹ́ àkàbíra. yẹ́kùmùnà alálìwàrà wà
وعلى الأكابر يحكم العلماء وعلى الأكابر يحكم العلماء. ìtí ń jẹ́ ìjọba orílẹ̀-èdè ẹ̀yin ọba ayé ẹ̀yin náà lọ fi ra yín sáyà pọ́nlé ọba tí ń jó kiri gbogbo pati ó respect rẹ̀ ọba tí ń gbalẹ̀ òun lẹ́gbàá ìyàwó oníyàwó òun yẹ̀yà rẹ̀ ọba tí ń fẹjọ́ ṣègbè ẹlẹ́sìn méjì wá kó sáré tó sẹ́yìn ẹlẹ́sìn kan òun yẹ̀yà rẹ̀ ẹ̀yin náà ń kábùkù kúrò lára yín bẹ́ẹ̀ eléyìí tó yẹ̀yẹ́ àwọn ọba jù ó níjọba àwọn ìjọba kan ti kọjá tí ń sàpẹ́lẹ̀ ọba tààrà ìjọba western region wọ́n sàpẹ́lẹ̀ Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí wọ́n sọ Ọọ̀ni di governor state di méje àwọn gómìnà yóò di òní state kọ̀ọ̀kan ni wọ́n handle odidi ọba ti ṣe gómìnà ní lórílẹ̀-èdè yìí tí kankan ò dẹ̀ sí níbi táwọn sàpẹ́lẹ̀ ọba dé bó ti ẹ̀jẹ̀ pàpẹ́lẹ̀ yẹn òṣèlú ló wà lábẹ́ àpẹ́lẹ̀ yẹn ló bí ìjà tí ń bẹ láàrin Ọ̀yọ́ àti Fẹ̀dọ̀lá wọ́n fún ẹnìkan lágbára kó lè fight ẹnìkejì àwọn kúrò ń bẹ̀ tán ọ̀tẹ̀ yẹn ò tán mọ́ láàrin Ifẹ̀ àti kọ́nọ̀wó bá wa parí ẹ̀ kí ló burú bí abáyédé àìmọye ọba tí ò ní sẹ́ kankan tí ń sùn tàfẹ́ kò ní sẹ́ kankan tí ń ṣe sísàlẹ̀ àwọn ọba kéékèèké ebi ti yan ọba ní gọ́fúnà odidi state méje rí ní Nàìjíríà yìí kò sí tó burú kọ́ba àlùwọ́ jẹ gọ́fúnà táàyè bẹ́ẹ̀ bá wà kò sí tó burú kọ́ba àlùwọ́ jẹ chairman council bóyá tẹ́ ẹ bá kíìpù wọn bísí bóyá wọn yóò dínkù bí ọba lè ṣe bóyá nítorí ọjọ́ orí tàbí títóbi ipò rẹ̀ kò sí tó burú kẹ́ fọ́mọ rẹ̀ chairman nítorí bá rí bẹ́ẹ̀ mọ́ fún bàbá rẹ̀ jẹ nítorí bá rí bẹ́ẹ̀ mọ́ fi sàpẹ́lẹ̀ bàbá ẹ̀ bí ẹ bá fẹ́ kan bàbá ẹ̀ lábùkù ìwọ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lọ́wọ́ ìwọ ni ọkọ̀ kan lábùkù káyò àpọ́nlé tó ga ni fún ìran tí a bá ṣe irú ẹ̀ fún kódà ó fi dórí àwọn olórí ẹlẹ́sìn àti rí pásítọ̀ tó ṣe mínísítà yìí kódà rí pásítọ̀ tó fẹ́ di president Nàìjíríà àìmọye pásítọ̀ tí wọ́n ti jẹ́ director àìmọye pásítọ̀ tí wọ́n ti ṣe commissioner ó kéré nílẹ̀ Yorùbá kẹ́ ẹ tó gbúrò pa àfáà kan lọ sí mínísítà àwọn àfáà ilẹ̀ Yorùbá ni wọ́n kọ́kọ́ fẹnu ba yí ẹ̀jẹ̀ tẹ́ ẹ bá rí àwọn malam nílẹ̀ Haúsá bíi malam El-Rufai malam kìnnì kan àwọn yẹn àfáà ni wọ́n láti lẹ̀ àìmọye àfáà ti di mínísítà nílẹ̀ Haúsá náà àìmọye imam tí wọ́n ti sọ di mínísítà rí nílẹ̀ Haúsá àìmọye imam tó ti control Nàìjíríà lórí àwọn sector kan rí nílẹ̀ Haúsá àmọ́ tó bá délẹ̀ Yorùbá kankan láwọn gbogbo ẹ̀ àwa la fẹ́ ṣe bí ẹni mọ́jú mo dẹ̀ ti throw question kan sí wa of recent lórí pé Yorùbá gbọ́dọ̀ jọ kan mo ní baba wa Sultan Hafidhahullah àwọn ní wọ́n jẹ́ olórí gbogbo àwa mùsùlùmí Nàìjíríà lẹ́ni a sì takò wọn ó dùn mọ́ wa bẹ́ẹ̀ àmọ́ ǹjẹ́ lérò pé lè ṣẹlẹ̀ níjọ́ kan káwa mùsùlùmí ilẹ̀ Yorùbá káà náà gbé kíní dìde pé tó Sokoto ní jẹ́ olórí wa bọ̀ látijọ́ yìí àwa náà lọ́ba kan tí Islam ẹ̀ dúró déédéé tó yanrantí ẹ̀yin náà tẹ̀yìn náà ìgbà wa náà láàyè kọ́kan náà àwọn ọba wa tá a mọ̀ yí pé Islam ẹ̀ straight ẹjọ́ náà darí gbogbo mùsùlùmí Nàìjíríà ṣe lérò pé wọ́n accept fún yín sá ṣe lérò pé jọ́yẹn lẹ̀ ní di dáńbáńṣá ṣe lérò pé jọ́yẹn lẹ̀ ní di àwọn ẹlẹ́bọ tí wọn ò ní Islam àmọ́ àjọ ṣe lẹ́nì kò síjà níjọ ẹ bá béèrè yẹn jọ náà lẹ́jọ́ lọ́tọ̀ọ̀tọ̀ ìfàsílì sànà kà. látàkùnà fàtúbọ̀tàlà ìnàlíbàlà mùwákàlù bèlè máa tẹ̀kẹ́ ìnàlíbàlà mùwákàlù bèlè máa tẹ̀kẹ́. I need respect fáwọn ọba ilẹ̀ Yorùbá ló fà tí bàbá wa OBJ nínú ẹni mo respect púpọ̀ ní bàbá wa ní bàbá fi pàṣẹ ẹ dìde ẹ jókòó ẹ dìde ẹ jókòó ó ti wọnú ìwé ìtàn forever and never more kò lè kú òun bẹ́ẹ̀ mọ́ wọn tó bẹ́ẹ̀ kan jẹ́ òun fọba ilẹ̀ Haúsá bàbá mi kú bàbá yèyé Aláàfin Adéyẹmí kódà Aláàfin ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni wọn tó bẹ́ẹ̀ kan jẹ́ òun lójú wọn ibẹ̀ ni wọ́n ti mọ̀ yìí pé ọba sì kú nílẹ̀ Yorùbá gbogbo bàbá tí wọ́n dìde ńjọ́ náà kì í ṣe báwọn náà ya ọjọ́ ipò tí wọ́n bára wọn làwọn náà hàpì pé tó káyọ̀ ọmọ bàjẹ́ lórí wa torí tí wọ́n bá ṣe mistake yọ ọba kan tí wọ́n kàn ní suspend ẹ̀ lọ́sẹ̀ kan ní ìsinmi gbogbo àwọn family ló ti mọ̀ ẹgbẹ́ lómi dìde ó kàn kún protect ibi tọ́lọ̀ fi sí ni ìfàsílì sànà. látàkùnà fàtúbọ̀tàlà ìnàlíbàlà mùwákàlù bèlè máa tẹ̀kẹ́ ìnàlíbàlà mùwákàlù bèlè máa tẹ̀kẹ́. ìkẹlẹ kẹta tá a ní láti ṣe tá a bá fẹ́ kí àlàáfíà ó padà sáàrin àwọn ẹlẹ́sìn kí mùsùlùmí ọmọ rí ẹlẹ́bọ traditionalist ká má rí wọn gẹ́gẹ́ bí ọ̀tá ẹ̀sìn wa ní ó papọ̀ ọ̀pọ̀ nǹkan wà tí ó yé àwọn èèyàn o lakum dinukum waliya din àwọn èèyàn lérò pé gbólóhùn ọ̀tá ni no gbólóhùn àpẹẹlẹ ni pé máa ṣẹ̀sìn jẹ́ kémi náà mọ̀ sí tèmi à ní bára wa jà lakum dinukum waliya din to you belong your religion to me belong my own religion ọ̀rọ̀ tí òun jà wá ní humanity ó pàtàkì tá a bá fẹ́ kálàáfíà òjọba o Saudi Arabia ń lo humanity Oman ń lo humanity gbogbo ilẹ̀ lárúbáwá ń lo humanity tó bá ti kan ọ̀rọ̀ ìran wọn kódà anabi náà lo humanity rí nígbà tá anabi wọ Medina point number 3 nìyẹn tá a bá fẹ́ kálàáfíà òjọba a gbọ́dọ̀ reckon pẹ̀lú humanity peaceful coexistence a gbọ́dọ̀ reckon pẹ̀lú ẹ̀ kádẹ respect giving respect to all religious sects respect my religion I will respect your own religion also bọ́ọ̀ bá tó bá respect ẹ̀sìn mi náà will respect tiẹ̀ náà anabi lo humanity gbogbo àwọn tó máa ń pè mí ní àfọ ní humanity alhamdulillah nígbà tí anabi di tó wà ní Medina ó pe meeting àkọ́kọ́ mo ti sọ bí ẹ̀mẹ́rin lórí program yìí àwọn Christian ní Nàìjíríà ní wọ́n pọ̀ tí wọ́n wá láti Nàìjíríà ní àwọn ìlú kéréje tó yí Medina kó ń gbà yẹn àwọn Jew àwọn náà wá àwọn tí wọ́n ṣe Christian tí wọ́n ṣe Jew àwọn náà representative wa gbogbo wọn wá jọ jókòó kódà inú mọ́sálásí anabi náà ti jókòó anabi ọ̀wọ́ wípé lẹ́yìn ọ̀wẹ́ jẹ́nẹ́bà kí ló wá wọ mọ́sálásí wọ́n jọ jókòó ìjọ náà ní ṣe nǹkan tá ń pè ní Wathiqatul Medina the charter of Medina the agreement tó bá di wa pọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìlú kì í ṣe gẹ́gẹ́ bí ẹlẹ́sìn
ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀jẹ́ yọ nínú meeting tí wọ́n ṣe ń dọ̀ yẹn ẹ lọ ka tírà dáadáa ó sì wà lórí Google the charter of Medina by the Holy Prophet Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n agree lórí 14 point. àkọ́kọ́ point ni pé hakun lima wati. gbogbo wa tá ń bẹ nínú ìlú yìí la ní hakun lima wati. Christian nínú wa, Jew nínú wa, kódà traditionalist tí ó ti gba Islam ó ní hakun lima wati. àjọ gbé nínú ìlú yìí ni o ẹnìkan ò ní fara ní ẹnìkan. Point number 1. hakun li i'tiqad. Abdul hakun li i'tiqad. Tẹ̀síwájú. hakun mo li fẹ́ mú kókó hakun li hamni. àwọn kókó tí mo fẹ́ mú nìyẹn. Peaceful coexistence. Hakun li hamni. O gbọ́dọ̀ máa gbélu Medina yìí pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ kódà bó ṣe mùsùlùmí kódà bó jẹ́ Júù àjọ fi ìfọ̀kànbalẹ̀ gbélu yìí ni. hakun li masawa. Tẹ̀síwájú hakun li masawa equality. We are all the same before constitution. We are all the same before law. And law have no respect for anybody. We are all equal before law. Hakun li masawa. We are equality gbọ́dọ̀ wà. A gbọ́dọ̀ sọ pé nítorí pé àwa la pọ̀jù ká máa wá rẹ̀ yín tẹ́ pọ̀ jẹ. Ẹ̀yin tẹ́ pọ̀ náà ẹ gbọ́dọ̀ torí pé pọ̀ kẹ́ wá fẹ́ sọ wá lẹ́nu pé bá tiwa jẹ́ àwa náà ò ní gbà. Ara ẹ̀ ni pé tógun bá wọ̀lú. Tó bá jẹ́ pé àwọn Christian ìlú mi ní gbogbo wa jà Medina àti mùsùlùmí àti Christian dájọ́ bẹ́ẹ̀ bí lájọ́ lọ́wọ́ àwọn jà o. Tó bá jẹ́ pé mùsùlùmí bẹ́ẹ̀ bí kan tó fẹ́ túlù Medina yìí tó wá fẹ́ sí wa àwa náà ó jọyìn ẹ̀yin náà ó jọyìn wa kì í ṣèjà ìsìn mọ́ ìjàlú nìyẹn. Ẹ lọ ka wà fi kọ́tọ̀ Medina dáadáa kẹ́ wo kí náà débi gbé kalẹ̀ kẹ́ wo àwọn tí wọ́n wà bẹ́ẹ̀ kẹ́ lọ wo àwọn tí wọ́n jọ sign agreement lórí pé àlàáfíà gbọ́dọ̀ jọba. Àmọ́ lọ́dọ̀ tí wọ́n lẹ̀ Yorùbá bá rí bí Christian bá rí mi bá rí mùsùlùmí mi àwọ̀ bí apààyàn àwọ̀ bí terrorist. Ìjọba Saudi ọba yàn fi terrorist ṣeré ẹ gbọ́ pé wọ́n ti execute ẹnìkan lánàá ọmọ tọ́jọ́ mọba tí wọ́n mọ̀ yìí kó ń gbé sùnmọ̀ mi wọ́n yẹ sí pé pàdánù lánàá tí kankan ṣe wọ́n lọ kẹ́kọ̀ọ́ nípa bí wọ́n ṣe máa ń ju bọ́ǹbù ó sì mọ́tẹ̀ rí evidence wọ́n dẹ̀ fà á lé kóòtù gidi lọ pé ẹ lọ try rẹ̀ ṣe ìlú yẹn lẹ́wàá pè ní ìlú alákatakítí ọ̀nà bo ló ti wá ọ̀nà bo ló fẹ́ gbà àfi ká ríra wa gẹ́gẹ́ bí ọmọ ìlú tá a wà yìí pàtàkì sí wa ká respect ìlú tá a jọ wà yìí bó láti jọ gbé lálàáfíà Christian Muslim traditionalist kódà báwọn atheist wa bó láti jọ gbé lálàáfíà ó pàtàkì agbọ́dọ̀ torí bá ń sẹ́sìn ká máa wá fara nira wa ìjà gbọ̀ngàn àwọn kan fi wá pawó ibi tí ò sí ọ̀rọ̀ ọjà wọ́n rìkọ́dù ẹ̀ báwọn dá wàhálà lẹ̀ wọ́n dẹ̀ sẹ́ǹdì ẹ̀ sáwọn tí wọ́n fẹ́ràn wàhálà àwọn dẹ̀ máa náwó lé wọn lórí. ìyẹn jẹ́ point number 3 agbọ́dọ̀ nífẹ̀ẹ́ ìlú wa a sì gbọ́dọ̀ respect ẹ̀sìn ara wa ètí ń jẹ́ ènìyàn Al-Qur'ani wala qad karramna bani Adam wa hamalnahum fil barri wal bahri wa razaqnahum min at-tayyibati wa faddalnahum ala kathirin mimman khalaqna tafdila. This is special reference from Almighty Allah to humanity. Almighty Allah say, I've honored all children of Adam, all descendants of Adam, irregardless of the religion they have related to. Every human being has a dignity before Almighty Allah, has dignity before Almighty Creator. Ọba tó dá gbogbo wa, ó ní kò sí ènìyàn tí ò lápẹ̀lẹ́ níwájú òun. Kọ́fọ́rọ́ ẹ̀sìn tó. Pé mi ni mo dá o, mo sí ọ lẹ́nìyàn, wọ́n lákọ́ ní karramna bani Adam. Gbogbo yín lẹ lápẹ̀lẹ́ níwájú èmi Ọlọ́run. Tọ́rọ̀ bá wá dọ̀rọ̀ ta ló sìn mí, ta ni ò sìn mí, lásẹ̀sẹ̀ máa wá separate. Àmọ́ aslan initially, gbogbo tí ń jẹ́ ènìyàn lọ lápẹ̀lẹ́ níwájú Ọlọ́run. Ẹ̀sìn tó ní ó sìn. Ọ wà lè pe nítorí pé lè yọ ọ̀sẹ̀ sí mi, ẹ̀bẹ̀ lórí sọnù. Ọ jẹ́jú ẹ̀ wájú Ọlọ́run tó bá mú ẹ̀tọ́ pa nípa àrùsí. Wala qad karramna bani Adam wa hamalnahum fil barri wal bahri wa razaqnahum min at-tayyibati. Gbogbo yín ni mo fún ní ìjà tí mo tọ́ da ju tẹranko lọ. Gbogbo tí ń jẹ́ ènìyàn ni mo fún ní àṣẹ pé kó yọ sáàrin bó kẹ́nàkó rí kẹ́nàkó kọ́sà. Tẹ̀yìn mọ́kẹ́ni o, tí wọ́n bá rí ènìyàn wá kọ́kọ́ túká. Àmọ́ tí wọ́n bá rí pé ènìyàn yẹn di threat sáwọn àwọn ni wọ́n wà fèsì padà. Ọlọ́run ni mo pín ènìyàn lé, kò sí tí ń jẹ́ ènìyàn tí ò lápẹ̀lẹ́ níwájú Ọlọ́run. Níbo mi wọ́n jẹ́ alinakum shu'uban wa qaba'ila lita'arafu. Ọlọ́run ní gbogbo yín ni mo ṣe ní ìran ẹbí ìlú tá a bá fẹ́ kálá àfi àjọba a respect ẹ̀sìn ara wa a dẹ̀ gbà wípé ènìyàn lájọ jẹ́ kò sẹ́ranko nínú wa nítorí pé sẹ̀sìn mi bọ́ọ̀ bá sẹ̀sìn mi kò sọ ẹ́ dẹranko tẹ́mi ọba sẹ̀sìn ẹ̀kọ́ sí mi dẹranko àjọjọ́ kò àjọṣe nǹkan tó pọ̀ àmọ́ láyé òde òní apá kan wa ti sọ ẹni tí kì í sẹ̀sìn rẹ̀ dọ̀tá. The first physician of the Holy Prophet, doctor tí máa ń tọ́jú ànábì, medical doctor tí máa ń tọ́jú ànábì ní Medina, he is a Christian. Àwọn kan tiẹ̀ ní Júù ni. Arif múnú kàládà ó padà di sàhábà ni ó padà gba Islam ni. Christian ni tẹ́lẹ̀ ànábì ò pé nítorí kó jẹ́ Christian kí malaria òun kó wá ní ẹ má pé Christian wa o ànábì tá a tẹ̀lé ń pe ẹni tí kì í ṣe mùsùlùmí bẹ́ẹ̀ tó mọ̀ yìí bò ló ní oògùn òun ló mọ̀ nípa medicine ó invite ẹ pé wá tọ́jú mi àwọn mùsùlùmí sick ànábì ń rìvá àwọn pé kán lọ bá ẹnìkan tó wà mo gbàgbé orúkọ ẹ ojú lòun máa ń tọ́jú ànábì máa ń rìvá àwọn mùsùlùmí pé kán lọ bá bí ẹni pé Arif múnú kàládà náà ojú ló máa tọ́jú ọmọ ìwòsàn ara ànábì wá encourage àwọn mùsùlùmí pé kó kálukú náà lọ kọ́ ìmọ̀ medicine kálẹ̀ máa fi tọ́jú ara wa ànábì ló ṣe léyìí àmọ́ láyé òde òní bí wọ́n bá fẹ́ ra paracetamol lásán tó bá jẹ́ pé kì í ṣe mùsùlùmí lọ́fẹ́ tà fún o trust ẹ̀ pé kò ní poison ìgbà yẹn lọ́mọ arántí àyà látàkùtù ní dúnni kún bí tọ́ọ̀nà ọlọ́ni àgbọ̀dọ̀ mú wọn ládàánú dénú láì ní tú àyà yẹn pé ogun bẹ ní táìmù táyà yẹn sọ̀kalẹ̀ ni nígbà tí òṣogun mọ́ láyé ni akọ́mọlọ́wọ́ nílẹ̀ dínà lábíọ́kọ́ tí lókun fìdí èmi ọlọ́run ní kẹ́ mọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe nígbà tí wọ́n bá ti bá yín jagun tí wọ́n dẹ̀ léyìn kúrò nínú ilé ìfẹ́ ló láyé ìfẹ́ ló lọ́run Yorùbá ẹ jẹ́ ká ronú kálòfẹ́ o Yorùbá ẹ jẹ́ ká ronú pọ̀ kálòfẹ́ o kí la bá fífẹ́ ṣe tí ó dá kí la bá fífẹ́ ṣe tí ó dá kí la bá fífẹ́ ṣe tí ó dá o kí la bá fífẹ́ ṣe tí ó dá kí la bá fífẹ́ ṣe tí ó dá. Number 4 tá a bá fẹ́ àlàáfíà nílẹ̀ Yorùbá kí ni point number 4
àwọn ọ̀dọ́ wa yìí bó o la ṣe nítorí ẹ̀sìn bá ọjọ́ iwájú wa jẹ́ báyìí. At this computer age ẹ lọ wo àwọn ọmọ primary school ní China wọ́n kó wọn wọnú aeroplane wọ́n lọ kọ́ bí aeroplane yóò ṣe fò ọmọ primary school wọ́n kọ́ wọn bí wọ́n ṣe assemble fóònù ọmọ primary school wọ́n ti ń kọ́ wọn bí wọ́n ṣe máa kọ́ bí wọ́n ṣe mọ́lé bí wọ́n ṣe ń kan àga. Àmọ́ lọ́dọ̀ tiwa nílẹ̀ Yorùbá ọjọ́ iwájú wa àbójútó ó dáa kọ́ mọ́ kéwú bọ́ ọba jẹ́ Christian ó dáa kọ́ mọ́ ọmọ Bíbélì but education yẹn ló kọ́kọ́ pàtàkì fún máa mọ̀ọ́dẹ̀ lórí ìbẹ̀rù Ọlọ́run ní tí ó wàá fi jẹ́ èèyàn lọ́jọ́ iwájú tètè máa kọ́ ní tí ó fi máa jẹun pàtàkì. Ẹni Ọlọ́run bá fẹ́ lò pé kọjá àfa fúlì Ọlọ́run padà lò iṣẹ́ Ọlọ́run yẹn ni ó gba nǹkan míì tí ń ṣe lọ́wọ́ ẹ̀. Àmọ́ lọ́dọ̀ tiwa ọmọ ọdún mẹ́rin yóò mú microphone lọ́wọ́ tí ọmọ demonstrate oh bàbà oh I minister to your life at the age of 4-5 kí ni future wa kí ni mustaqbal wa tọmọ ọdún mẹ́rin bá lè ha Quran sórí kò sí tó burú bẹ́ẹ̀. Àmọ́ o láti kékeré kọ́mọ ọdún mẹ́fà kọ́mọ jáde kọ́mọ pé Ọlọ́run sọ báyìí o Ànábì sọ báyìí o kí lẹ fi train yẹn tí ó jẹ tí ó fi jẹ́ nìyàn kó má ti practice yẹ kó má kẹ́kọ̀ọ́ lọ kó dẹ̀ máa kọ́ tí ó fi jẹ́ nìyàn mọ́ lára tó bá dàgbà tó bá jẹ́ pé tọ́lọ́ fẹ́ lò fún nìyẹn yóò padà lílò fúnra ẹ̀. Kò sí tó burú kọ́mọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn láti kékeré nísìn làwọn ọmọ wẹrẹ kan ti ń display pé babaláwo làwọn kí lọ́jọ́ iwájú wa ẹ̀sìn ní ògbóúnjẹ wá fún wa ni ẹ̀sìn orílẹ̀-èdè kan tó jẹ́ pẹ́sìn ló fún wa lóúnjẹ kò tí ì sí orílẹ̀-èdè náà including Saudi Arabia ẹ̀sìn kan ló fún wa lóúnjẹ owó petrodollar ní Saudi náà wọ́n wà ní orílẹ̀-èdè tó ní epo jù lágbàáyé tí ìbáṣà wọn ní nọ́mbà wa owó epo wọn bí ìgbà tẹ́ ẹ bá mú abẹ́rẹ́ tẹ́ ẹ fi ń kan omi òkun nílò owó ajá àti múra lára owó tí wọ́n ní lára owó epo ẹ wá dúró tí wọ́n dáwò nílùú wọn ni pẹ̀lú owó epo tí orílẹ̀-èdè mi ò nílò ẹ̀ lágbàáyé kí lọ́sàn àti Amẹ́ríkà dọ̀rẹ́ epo ni bẹ́ẹ̀ náà ní ẹ̀sìn good in agriculture tó o bá fẹ́ mọ̀ bí Saudi ṣe ń dá koto lọ sí Taif lọ wo àwọn àràgbárí bí oko tí wọ́n dá kọrí sí Israel ó lè rán ọmọ wọn láti kékeré kọjá pẹ́sìn yóò gbèrú yóò máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn o yóò kọ́ tí ó dẹ̀ mọ̀ kò ní gbèrú wọ́n kọ́ ọmọ wọn láti kọ́jọ́ wọ́n kọ́ ọmọ wọn ní mẹ́sìn wọ́n tún wá ń kọ́ ọmọ wọn bí ó ṣe jagun láti kékeré. Àmọ́ wa tiwa kí ni future ilẹ̀ Yorùbá níbi tá à ń bá lọ yìí Ọlọ́run má jẹ́ ó jẹ́ pẹ́sìn láfi bá yé ilẹ̀ Yorùbá jẹ́ ẹ̀sìn ni ó já recognize ara wa mọ́ gẹ́gẹ́ bí brotherhood ní Yorùbá land kémi orí ẹ kí n rí traditionalist nsìn tó gbé kele fásọrùn kí n wá sọ pé ọ̀tá Ọlọ́run lélẹ́yìn ọ̀tá Ọlọ́run ni kí ló fẹ́ fà bàbá débi ọ̀rọ̀ ẹ̀sìn àjọsọ lọ́tọ̀ àmọ́ mo fẹ́ rajà òun náà fẹ́ tà fún mi ènìyàn jọ ni wá ènìyàn ní mùsùlùmí ènìyàn christian ènìyàn ní àwọn tí wọ́n jẹ́ traditionalist ènìyàn lọ́jọ́ jẹ́ that's humanity ó dijọ́ tàbá tó ronú tá a tó lè ronú kí lọ́jọ́ iwájú wa gbogbo ilẹ̀ Lárúbáwá táwọn èèyàn ti lọ kẹ́kọ̀ọ́ ẹ sọ ilẹ̀ Lárúbáwá kan tí wọn ò mọ build àwọn ọmọ wọn lórí bí nation wọ́n sì great ṣebí Iran ta àfojúdi ọ̀nà tako Israel yẹn tí ò bá sí Amẹ́ríkà tó dá sí wọ́n yẹ̀yẹ́ Israel tí ò ní jẹ́ kankan mọ́ ṣe gbọ́ pé Israel kó Bíbélì jáde ṣe gbọ́ pé Iran kó hadisi jáde àbẹ́ gbọ́ pé Kùránì jáde ìmọ̀ tí wọ́n ti kọ́ ló kálukú fi jagun ayé àmọ́ lọ́dọ̀ tiwa Kùránì láà fi jagun Bíbélì láà fi jagun ẹbọ kàǹkà tí kagun láyà ní láà fi jagun òkàlẹ̀ náà lẹ́ láàkiri bàǹtẹ́lẹ̀ ń dìkiri tí ọwọ́ ballistic Iran bá tẹ̀ ọ́ láàyè egun orí rẹ tó bá ń gbọ́ fọ́nká síbẹ̀ àtòkà àtẹgbẹ́tọ̀ fẹ́ lò àti Kùránì tó dìmọ́ àti Bíbélì ẹ lọ lọ́tọ̀ọ̀tọ̀ nítorí bá tọ́sí nǹkan kọ̀ọ̀kan ni wọ́n fi tọ́jú ẹ̀ tá a bá fẹ́ peace nílẹ̀ Yorùbá ẹ já build àwọn ọmọ wa for future ká máa build ẹ̀sìn mọ́ wọn lára ká máa ha Quran ká máa lọ kẹ́kọ̀ọ́ nípa Islam bet ká máa kẹ́kọ̀ọ́ tayé náà ká máa kọ́ Bíbélì ká máa kẹ́kọ̀ọ́ tayé tí bá ń pẹ́sẹ̀ Ifá ẹjọ́ kẹ́kọ̀ọ́ tayé ìfásílì sànà kà. látẹ̀kùlà fàtúbùtàlà ìnàlíbalà muwakàlù bìlìmọ̀tìkì ìnàlíbalà muwakàlù bìlìmọ̀tìkì. ó yẹ ká fura sí kinní kan ilẹ̀ Yorùbá we are sitting on the keg of gunpowder. Ẹ wò bó tí wọ́n di lọ lẹ́kọ̀ọ́ àwọn tí ìsọmọ Yorùbá ti gba ìkó mọ́ wọn lọ́wọ́ wọ́n dọ́gbọ́n ni àwọn náà dọ́gbọ́n jagun ni ẹ lọ wo gbogbo ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá rí èèyàn mẹ́wàá ní junction kan tí bá ń gun ọ̀kadà mẹ́jọ nínú wọn lọ́jọ́ ọmọ bòmí ti sọmọ Yorùbá ẹni tí bá ń gun ọ̀kadà gbogbo agboolé ni wọ́n mọ̀ gbogbo ilé ẹni ó pàtàkì nílùú ní ọmọ ìgbà tí ń wọlé ní ọmọ ìgbà tí ń jáde àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá àwọn kan ń ṣiṣẹ́ kárakára kọ́nà kan sanwó lẹ́sàn dáadáa tí wọ́n jẹ́ pride fúnra Yorùbá ara wọn ni brother wa tó jẹ́ the first astronaut tí Nigeria produce tó wà l'Amẹ́ríkà tó jẹ́ lọ́yà tó náà ronú kó yẹ kẹ́mi náà jọyìn gbogbo àwọn tí ń lọ òkè sánmọ̀ yìí ọlọ òkè sánmọ̀ orí ayé tá a wá yìí orí lọ́ọ̀kan gbé ṣé gbogbo ń ta kàkún láyé àti Amẹ́ríkà àti London ṣé gbogbo ẹni ò tó orí abẹ́rẹ́ lọ́ọ̀kan yìí ó jáde kúrò ní ayé ó ní ìgbà tó ń lọ òun fìlì pé ẹ̀mí kúrò lára òun ọ̀tọ̀ ní tó ń fi mí lọ ẹ lọ wo interview rẹ̀ mo fẹ́ ṣe odidi lecture lórí ọ̀rọ̀ arákùnrin yẹn àtọ̀rọ̀ rẹ̀ wá kan tó sọ̀rọ̀ nípa gbogbo tí ń bẹ lókè sánmọ̀ mò ń bọ̀ lórí ẹ̀ àwọn kan nìyẹn àwọn tí ń múlẹ̀ Yorùbá proud nìyẹn kì í sọ̀rọ̀ ẹ̀sìn bó tiẹ̀ jẹ́ kó sọ̀rọ̀ kan ó ní ìrìn àjò tó ń rìn ló jẹ́ kó wọ́n wò wípé gbogbo ayé mi ìtọ́ lọ rẹ́rẹ́rẹ́rẹ́ táwọn ò lè sùn káàrẹ̀ yàtọ̀ fáyé tiwa ayé yìí sì ayé tiwa ń yípo òun 365 days kò dẹ̀ yàtọ̀ so automatically there must be a Lord tí control gbogbo nǹkan yìí nǹkan yóò lè jẹ́ lásán eléyìí tó sọ tó dágúmẹ̀ntì sílẹ̀ lélẹ́yìí tó sọ wípé bóun ṣe rí ayé àti gbogbo ntọ́lọ̀ dá ọ yàtọ̀ sí Ọlọ́run tí gbogbo ẹlẹ́sìn rí bá a sí ìròrí tòun kò jọ mọ́ bí gbogbo ẹlẹ́sìn ṣe ń júwe Ọlọ́run pẹ̀lú ntòun rí yìí o agbára yìí pọ̀ ju gbogbo tí wọ́n fi ń júwe Ọlọ́run ẹnìkan nìyẹn nínú ọmọ Nàìjíríà àwọn kan lọmọ Nàìjíríà tẹ́ ń kówó olúwa jẹ nígbà wọn rí pé EFCC ń lé àwọn kiri wọ́n sọ di cryptocurrency àbí kí náà ń pè wọ́n lọ kówó sí cryptocurrency níbi wọn ò lè trace owó tí wọn ò lè ná tán láyé jojúmọ́ là ń burú sí nínú ìwà àbàjẹ́ gbogbo àwọn tí ń kówó bẹ̀ yìí náà babaláwo bẹ́nu ẹlẹ́sìn traditionalist bẹ́nu wọn mùsùlùmí bẹ́nu wọn christian bẹ́nu wọn kí ló dé tẹ́sí òsè kankan nínú ayé wọn
ẹ̀sìn tí wọn lọ pé ká má bàyé jẹ́ ká má ṣe bàjẹ́ àmọ́ tí wọn bá jà wá lólè tán wọ́n sọ wájọ tara wa wọ́n pè wájọ ẹ̀yin mùsùlùmí ẹ má bàa nìkan ṣe o mo mọ olóṣèlú kan tí mo lọ bá sọ̀rọ̀ mo lọ bá àwọn ẹlẹ́sìn Christianity kan sọ̀rọ̀ àjọ lọ́rọ̀ sọ wọ́n tẹ̀ ń rìvásì pé ẹni rẹ ni kódà níbi tọ́nà àwọn lọ́wọ́dé òun ló ṣe báyìí òun ló ṣe báyìí àtúwọ́ àjọ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn míì tí ń dara wọn láàmú ó lè mi mọ wà lẹ́yìn wọn o mo wá wo bí kíní yẹn ṣe takora wọn bó lẹ́ni ẹ̀yin olóṣèlú ọwọ́ ọlọ́la jẹ́ náà gbogbo wá wa kì í sẹ́yìn nìkan àtàwọn tí wọ́n jẹ́ olóṣèlú náà àmọ́ o ọlọ́wọ́ yọ ọ̀pọ̀ nǹkan wò lọ́jọ́ bẹ́ẹ̀ kìyàmà ìfásílì sànàkà. ládàkúlà fàtòbótàlá. àwọn ọ̀dọ́ tí wọn kì í ṣe Yorùbá àwọn yẹn ń gun ọ̀kadà nígboro kí ni security wa kí ló fún wa l'assurance ẹ wá wò gbogbo ilé tó pàtàkì ní gbogbo ìlú tó tóbi nílẹ̀ Yorùbá àwọn ìran kan ti wá ra gbogbo ilé tó pàtàkì ní gbogbo gbòòrò wọn ti rà lu wa mọ́ wa lọ́wọ́ tán ọ̀kan nìkan tí ìjẹ́ kémi orí ọgbọ property mi ta la decision kémi ní ta nǹkan fẹ́ni tí kì í ṣe ràn mí oko bọ́ta mi díẹ̀ o àyàfi fọ́nrínà tí mo mọ̀ pé lẹ́yìn kò lè gbé gbogbo nǹkan yìí lọ ibi ó ti wá tó bá ń tọ́ ilé iṣẹ́ tó bá dálẹ̀ àwọn ọ̀ràn mi ní ó fi jẹun mo tún lè ṣèyẹn díẹ̀ àwọn kan wọ́n gbàgbóró wa wọ́n la gbogbo òlú tán àwọn kan wọ́n ń gun ọ̀kadà nígboro wọ́n iṣẹ́ Yorùbá bẹ́ẹ̀ bá tó wálé ẹ̀sà kò nígboro ẹ̀ ń lọ sí gbogbo bọ́dà wa àwọn hadas àwọn kan jẹ́ ń jà mọ̀lú àwọn ti gba gbogbo rẹ̀ tán àwọn kan gbàgbóró àwọn kan gba bọ́dà níjọ wàhálà bá dé ìbò Yorùbá ó gbà àwọn kan bẹ lókè wọ́n ń tàbọn àwọn kan bẹ nílẹ̀ wọ́n ń tàbọn àwọn kan bẹ lókè wọ́n ń tàbọn àwọn kan bẹ nílẹ̀ wọ́n yìnbọn àwa òkúkú lọ́ta lọ́wọ́ bẹ́ẹ̀ lé ìbọn ìláyé wa ìdú ọba ẹ̀dá Ọlọ́run pẹ̀tù sí wọn lọ́ọ̀kan kárí mú mi ká lè rojú sádì ní Olúwa. àmì o ká lè rojú sádì ní Olúwa mi. ká lè rojú sádì ní Olúwa mi o. ká lè rojú sádì ní Olúwa mi. ká lè rojú sádì ní Olúwa mi. gbogbo nǹkan tó jẹ́ heritage ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ láti tàdánù. ẹ jẹ́ fún alexander kan kí n fi máa lọ. ìlú kan wà London Saudi Arabia ló wà lẹ́nu. bẹ́ẹ̀ ni pé northern part of Saudi Arabia tàbí eastern part mi rántí. wọ́n pe ìlú yẹn ní Madinatu Saleh. ibẹ̀ ni Ula wà ìlú kan tó tún wà láàrin ẹ̀ tí ń jẹ́ Ula. òun náà ni wọ́n tún pè ní Ìjìrí Madinatu Hijri òun náà ló tún wà bẹ́ẹ̀ kí ni wọ́n ń ṣe ń bẹ̀ wọ́n maintain heritage ni ìran Saudi Arabia wọ́n fi ń pawó ìlú tọ́lọ̀ náà ń bínú sí ìlú tọ́lọ̀ ń ròyìn nínú Al-Qur'an pé àwọn Samudawa ọwọ́ ni wọ́n fi máa ń ya àpáta báyìí níbi tí wọ́n strong gidi wọ́n máa ń fi ìtì àbá fẹ́ kọ́lé àpáta làwọn kọ́lé sí wọ́n fi máa fi ọwọ́ ya àpáta bíi bí bàtẹ́ ya pépà ni wọ́n sì kọ oríṣiríṣi ilé síbẹ̀ nígbà tí wọ́n takò ànábì Sámú ànábì Sọ́ọ́lẹ̀ lọ́lọ́rọ̀ rà fún mi Ọlọ́run pa gbogbo wọn run nítorí báwọn náà bá sí Ọlọ́run jẹ Ọlọ́run wá pa wọn run àtàtì Kùránì fi sọ pé ka'allam yaginaw fiha ala inna Samuda kafaru ala bu'dan li Samuda bó ti wà ní Suratu Hud verse 68 Ọlọ́run ní ka'allam Ọlọ́run nígbà tí mo dé sí wọn mo pa wọn rẹ́ ó wá dàbí ìgbà tí mo gbé gbogbo máa ń sàn yẹn rí láyé àwọn Samudawa wọ́n mọ̀ sí kèfèrí sọ́lọ́run bu'dan ìbínú ẹ̀mí Ọlọ́run ìgbéjìnà sí kí Ọlọ́run kọ́ máa bá àwọn Samudawa Ọlọ́run tó fi tì ìlú yẹn dahoro láti bí over 4,000 years ago kò sí ẹnì kankan tí ń gbẹ̀lú yẹn mọ́ àmọ́ gbogbo architectural design tí wọ́n fi àpáta ṣe ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dé ní àrùn kódà Ànábì ní ẹni tó bá kọjá ń bẹ̀ kọ́mọ̀ slow down ẹ máa sáré kọjá ń bẹ̀ nínú yẹn tàbí ká ẹ tẹríba tẹ bá ń kọjá nínú yẹn torí ìbínú Ọlọ́run láàlà àmọ́ bóyá ìbínú yẹn ti dúró tàbí kò dúró ìjọba Saudi Arabia àwọn wá gbé apá kan bẹ̀ wọ́n gbé fún UNESCO àjọ àgbáyé pé kán bá wọn sọ bẹ̀ di tourist center sẹ́fà Ànábì ní a máa sọ bẹ̀ ní ọ̀dọ̀ ẹnì kankan ò ní sọ bẹ̀ wọ́n sì kọ́ hòtẹ́ẹ̀lì sí tòsí bẹ̀ ẹ̀yin tẹ́ bá fẹ́ wá wo bẹ̀ tẹ́ fẹ́ wá wo ilé tí wọ́n fi àpáta kọ́ láì ní instrument láì ní caterpillar láì ní kankan ẹ wá wo ń bẹ nílùú wa àwọn èèyàn ya lọ bẹ̀ láti lọ wòran gbogbo àgbáyé ní lọ bẹ̀ ní lọ sí Ula wọ́n lọ wòran ní Madinatu Saleh wọ́n lọ wo àrà tọ́lọ́ fún àwọn èèyàn dá kódà ẹni tí ò ń ṣe mùsùlùmí lọ bẹ̀ láti lọ wòran àwa náà ní kan tọ́jú ọdún ẹ̀ ní Ìsìẹ̀ ní Kwara State ọ̀nà wo ni wọ́n fún wọn sá àṣẹ bọ́ ń bẹ̀ ẹ bá débẹ̀ ẹ rí ẹni tọ́kọ ọmọ lẹ́yìn tó dòkúta ẹ rí ẹni tí ń lọta lọ́wọ́ tó dòkúta ẹ rí ẹni tí ń pọnmi lọ́wọ́ tó dòkúta ó pọ̀ ń bẹ̀ rẹpẹtẹ ìyẹn yàtọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn ara tọ́lọ̀ fún àwọn èèyàn kan dálé lẹ́yìn ìyẹn gẹ́gẹ́ tó nǹkan tó yẹ kó gbélé Yorùbá lárugẹ láì fi ti ẹ̀sìn kankan kún pé tọ́rí sẹ́ńtà lélẹ́yìn ń bẹ̀ bẹ́ẹ̀ ọ̀kan náà ń bẹ ní Adó Àwáyé lọ́dọ̀ wa ń bí ní gbogbo àgbáyé suspended lake méjì péré ló wà ọ̀kan ní ti Adó Àwáyé lọ́dọ̀ wa ń bí báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ń bẹ káàkiri ilẹ̀ Yorùbá ọjọ́ wo la tó fẹ́ ronú àní ìkan parapọ̀ wọn mọ́lé ìrà wọn pawọ́ ọ̀pọ̀ wọn màgìyàn Yorùbá ẹ jẹ́ ká pawọ́ ọ̀pọ̀ ká ronú kí la bá fífẹ́ ṣe tí ó dá kí la bá fífẹ́ ṣe tí ó dá kí la bá fífẹ́ ṣe tí ó dá o kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀ kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀. ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe Akeugba Gold ẹ bá wa dòwò pọ̀ aláwọn acres of land tá à ń ṣe promo lọ́wọ́ lórí ẹ̀ báwọn èèyàn sì ti ń bá wàhálà ẹ̀yin náà yọjú ó cheap bàjẹ́ lásìkò yìí nítorí ìdí kan tá a ti sọ lórí promo bó bá doṣù tó ń bọ̀ ó lè má cheap bẹ́ẹ̀ máa bẹ̀ tó sì cheap lásìkò yìí anílé táwọn èèyàn fẹ́ tà nígboro áàjì 2026 ẹ tẹ̀lé wa lọ
pẹ̀lú ògbọ́n Ọlọ́run àwọn ètò wa ti fi àpọ̀lọpọ̀ nǹkan tọ̀tọ̀tọ̀kan fún àjì 2026 umura Ramadan ẹ tẹ̀lé wa lọ sí umura àti umura oṣooṣù ẹ máa tẹ̀lé wa ẹni wọ́pọ̀ ẹni wáyà ẹ mẹ́sẹ̀jì wa lórí WhatsApp number wa ẹni kọ́ntì tẹ̀ríkẹ́ wa ibẹ̀ náà lọ́kọ̀ rẹ wa ibẹ̀ náà níyàwó ẹ wa ẹ̀yin ará UK US Europe a nídìí àwọn ọ̀dọ́bìnrin from the age of 35 sí 40 àwọn ọ̀dọ́bìnrin tó wà bí àwọn èèyàn ti fẹ́ wọn tán àwọn ọkùnrin dẹ̀ pọ̀ lórí platform yẹn ẹ mẹ́sẹ̀jì wa nílẹ̀ Yorùbá àwọn obìnrin lọ́pọ̀ ọkùnrin tó nǹkan ẹ̀yin obìnrin tẹ́ wà lé ìwọ náà bá jẹrà kálé text message 005781818 ẹ mọ́ ọmọ yín wá lé kéwu wa ẹ̀sìn mọ́ ọmọ yín wá sí skul wa àwọn ọmọ náà lágbàáríkà jù wá lọ ẹ wá rí ọba tuntun tọ́lọ́ yàn fún wa nílùú Ìbàdàn bàbá mi ọba Ọládọjà Àkànmú Allahu Akbar àṣẹ lẹ́yìn onísùúrù lọ́lọ́run wa àṣẹ bí wàhálà bá ń ṣẹ́ lọ́tún lọ́sì àṣẹ kò jẹ́ wẹ́rẹ́ bẹ́ẹ̀ lọ títí ó jẹ́ wẹ́rẹ́ bẹ́ẹ̀ lọ títí bá mi gbé wákà. láìpẹ́ ọjọ́ àdúrà àgbà kó jẹ́ wẹ́rẹ́ bẹ́ẹ̀ fàmì wo kẹta kó ṣe sùúrù láti kó gọ́fúnà àkọ́kọ́ tí wọ́n yọ tiẹ̀ tó dá padà bọ́lọ́run bá fàmì wo ẹ̀dá kó ṣe sùúrù àkọ́kọ́ ẹni tó ṣe sẹ́nétọ̀ tó tó wá ṣe gómìnà ní Ọ̀yọ́ state bọ́lọ́run bá fàmì wo kẹdá kó ṣe sùúrù lọ́lọ́rọ̀ lọ́balọ́ba ẹ̀wọ̀n tí baba Ládọjà face láìpẹ́ ọjọ́ o kókó fún gbìyànjú pẹ̀lú àdúrà o bàbá bàbá Ládọjà láìpẹ́ ọjọ́ o àdúrà àgbà ó jẹ́ wẹ́rú ẹ̀bẹ̀ lọ títí. ṣẹ́gbọ́n kò jẹ́ wẹ́rú ẹ̀bẹ̀ lọ títí. ó jẹ́ wẹ́rú ẹ̀bẹ̀ lọ títí. àṣàdúrà fún bàbá bàbá Ládọjà Ọlọ́run pè yín lórí ìtẹ̀yẹ pátápátá Ọlọ́run ní sẹ́yìn òfin àfijẹ́ ẹ̀ lórí ìyẹn náà láyọ̀ àtàláfíà yóò wá jẹ́ ìrọ̀rùn fún gbogbo ìlú Ìbàdàn bí mo ṣe ṣàdúrà fún yín mo ṣàdúrà fún bàbá mi Aláàfin ilẹ̀ tọ̀yọ́ bàbá wa Abdulhakeem Abímbọ́lá Òwòadé ẹlẹ́wọ̀ ẹ̀tù ọba tó gbé yín sípò Ọlọ́run ní yẹ̀yẹ́ yín ẹ lòpọ̀ náà pẹ́pẹ́pẹ́ bí àwọn aṣíwájú ẹ rí ìlò ẹ rà agbára lò wọlé àti tóbi Al-Qur'an àti gbogbo ọba lẹ́yìn Yorùbá àti gbogbo ọba àgbáyé àṣàdúrà fún gbogbo wọn gbogbo ẹ̀yin tábà ti gbọ́ òun àtẹ̀mọ́ jáde àṣàdúrà fẹ́yìn náà àdúrà yóò gbà kalẹ̀ ilé tí wọ́n wọ́n adéta Ọlọ́run ní dínà mọ́ ẹ pọ̀ sí lóore ẹ pọ̀ sí níbùkún ẹ pọ̀ sí lágbàríkà ọ̀nà yín ọmọ pọ̀ lóore àwọn ọmọ òní jọwọ́ mọ́ yín lọ́wọ́ ẹ ṣàṣeyọrí láyé nítorí kálukú fẹ́ Ọlọ́run máa bá ṣe fún yín wọlé àti tóbi Al-Qur'an 00578181880 003506612.